2027 ṣé bàbá Tinubu náà ló ṣì ń padà bọ̀? Kò sí 2027 tó wá jẹ́ pé tó fẹ́ gbọ́ nìyẹn. Kò sí 2027. Kò síbò ní 2027. Kò sí 2027. Yorùbá máa wáyé. Wọ́n ní dìbò ní 2027. Mo ní Yorùbá nation máa wáyé. Ọdún 2027 kí wàá ní ká máa retí? Ká máa retí ìyanu. Ká máa retí ìyanu pé ẹ máa rí gbogbo la máa rí náà. Yorùbá máa jáde kúrò nínú ìyà tó wà ní Nàìjíríà yìí. Kò ní pẹ́ rárá o. Yorùbá nation máa wá. Àmín. Ó máa di ọ̀rọ̀ ìtàn wípé nígbà kan rí Yorùbá wà lára Nàìjíríà. Ó máa di ọ̀rọ̀ tàpárátá. Ìjà kan wà lọ́nà bí Russia bá lè dáwọ́lé tí ẹ máa bàjẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Yorùbá Gidi TV. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ kú dédé àsìkò yìí, ẹ kú àmẹ́tíbà, ẹ sì kú àmójúbà wa ní gbogbo ibi tẹ́ ti ń wo ìkànnì Yorùbá Gidi TV. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀pọ̀ ìrètí táwọn èèyàn kan ní ó dàbí pé ó ń domi. Bẹ́ẹ̀ ni ìrètí àwọn kan túbọ̀ ń yí sí i nípa kí ni yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, nípa kí ni yóò ṣẹlẹ̀ sí ìran Yorùbá, nípa kí ni ń bọ̀ lọ́nà lágbàáyé pẹ̀lú ogun tó ń jà lọ́wọ́ ní Iran pẹ̀lú Amẹ́ríkà àti Israel. Israel ló ti ń bá wọn jà kó tó di pé Amẹ́ríkà dá sí, àti ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo èyí ni a fẹ́ wojú Olúwa fún o. Kí ni t'Olúwa ti báwọn wòlíì rẹ̀ sọ? Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ káàbọ̀ sórí ètò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí a tó tẹ̀síwájú ká gbàdúrà fún àwọn èèyàn wa. Orúkọ Jésù, orúkọ ọlá Jésù, ẹni tó ń jẹ́ èmi ni kó di ilé kọ̀ọ̀kan mú, kó sì di ayé kọ̀ọ̀kan mú, àtọkùnrin àtobìnrin. Ẹ ò ní dorí kodò jáyé, ilé yín ò dẹ̀ ní gbóná mọ́ yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá, bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́, àánú tó wà ń bẹ̀ ni ó máa kàn yín. Ìdíbàjẹ́ ò ní kan lé yín o. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Jésù. Tó ẹ bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń wà pàápàá fún ìgbà àkọ́kọ́. Orúkọ mi ni Wòlíì Ògúndélé John. Ó wà ní abúlé Ẹ̀gbámbí ní number 24 Ẹ̀jìnì Adéagbo Ọ̀fọ̀lání Ìkànnà ní Oko Ọba, Lagos. Tó ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì anígbà kó ṣeé ṣe kí ẹ̀mí ti fi àwọn nǹkan kan tó yín létí nípa tó ń bọ̀ lọ́nà, ó sì ti fojú yín rí ṣáájú kí àgbáyé gan tó rí. Ìrètí ọ̀pọ̀ àwọn èèyàn nípa òmìnira Yorùbá àti ọdún 2027 tí àwọn olóṣèlú ti ń sáré sókè sódò kùkù kẹ̀kẹ́. Ní báyìí kí n má tàn yín, àwọn gómìnà kan, àwọn ọmọlé aṣòfin kan, àwọn olóṣèlú kan, wọ́n ti ń ra ọkọ̀ bọ̀gẹ̀nì fún àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ní ìmúralẹ̀ ọdún 2027 kí wọ́n lè bá ṣe tiwọn, kọ́wọ́ wọn lè bá tó ń tán wá. Mo sì mọ̀ pé ẹ̀yin náà ti mọ rí oríṣiríṣi àwọn ìròyìn bẹ́ẹ̀. Ǹjẹ́ ló ti ní tí ẹ̀mí ti fi hàn yín nípa 2027 ètò ìdìbò tó ń bọ̀? Kò ń ṣe nípa 2027 nìkan, nípa orílẹ̀-èdè tí ó kìí ṣe orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè àgbáyé, níbi tí gbogbo àwọn ènìyàn sọ pé a gbéra kúrò ń bí, a lọ síbẹ̀. Ìyẹn tá ń pè ní ìlú òyìnbó, ìbá jẹ́ Europe ní o, ìyẹn 28 country, àbí Canada, àbí America. Ká bẹ̀rẹ̀ láti ibi tó ti Nàìjíríà, àbí ètí máa fi ṣe tọ́lọ́run fàyílẹ̀ fún mi pé ká fi ṣe àkójọpọ̀ gbogbo rẹ̀ pátá ni pé níbi tí ọ̀rọ̀ ọba bá gbé wà, agbára àti àṣẹ ló wà níbẹ̀. Níbi tí ọba bá wà, agbára bẹ́ẹ̀ àṣẹ sí wà níbẹ̀. Àti ọ̀rọ̀ ọba, ọ̀bọ̀rọ̀ ọba bá ti jáde, ọba àwọn ọba ò ní Ọlọ́run tó jẹ́ pé à ń ké sí, tàdé ń sìn lójoojúmọ́. Ìbá jẹ́ wípé ohun tí a ń béèrè lọ́wọ́ wọn ní ilẹ̀ tá wà ní Nàìjíríà, ìbá jẹ́ páàrí ni kò ní rí bó ṣe rí. Ó gbẹ,
wọ́n dẹ̀ sọ pé ó tutù kò sí ní ibikíbi tá a bá fi irọ́ pèsèlẹ̀ irọ́ náà la máa fi parí ẹ̀ irọ́ dẹ̀ máa ń wó èèyàn mọ́lẹ̀ ni ó ní nǹkan tó jẹ́ pé à ń fojú rí nípa ètò pé òṣèlú kan òṣèlú níbí lọ́hùn àti ó fẹ́ nípa wípé wọ́n ń gbé mọ́tò fún àwọn lọ́balọ́ba kò ń ṣe lọ́balọ́ba nìkan àwọn chairman car park tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àwọn alága gáràjì tí ò tiẹ̀ sí tó yẹ kó jẹ́ alága gáràjì pàápàá ebi mọ́tò ní àwọn mọ́tò bọ́ọ̀sì ló pọ̀ nílẹ̀ yẹn tó jẹ́ ti government irú yẹn nìkan ló yẹ kó wà ní gbogbo Èkó àti gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n ààyè ti wà fún dàrú dàpọ̀ ló fi kan àwọn mọ́tò kéékèèké orílẹ̀-èdè tó jẹ́ kó bá jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé ó ti lọ sókè kò nírò àwọn mọ́tò kéékèèké yìí rárá níbi kankan bọ́ọ̀sì ńlá yẹn ló máa wà ń bẹ̀ tó ń bá pè ní pé mega city ṣùgbọ́n wọn ò fààyè gbà ibikíbi tí wọn bá dẹ̀ ti fààyè gbà òtítọ́ ìyà jíjẹ ni ó máa farahàn bẹ́ẹ̀ a sì gba Ọlọ́run gbọ́ a gba Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ aládùúgbò tèmi ni a gbàgbọ́ wípé Yorùbá ń jáde kúrò nínú ìyà báyìí ṣe ni Yorùbá máa jáde kúrò nínú ìyà tó wà ní Nàìjíríà yìí kò ní pẹ́ rárá o yóò dé bí ìgbà tó jẹ́ wípé òjò ti ń kù lọ́wọ́ báyìí wákàtí rí pé òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ni kò dẹ̀ ní wá lára nú ẹ̀ Yorùbá ní sàn máa wá ó máa dé a máa jáde kúrò nínú irú òṣèlú tó ń sọ nípa wípé ẹ lọ máa kó àwọn mọ́tò kì í sọkọ tó kún bọ́ jíìpù ńláńlá ni wọ́n ti ràjọ báyìí wọ́n dẹ̀ tó kó owó sínú sack tó pọ̀ gidi gan tó fẹ́ pín fún àwọn ènìyàn fókínni ìyà ni wọ́n pín fún wọn àwọn màmá kan àwọn bàbá kan báyìí wọ́n ti ń tẹ̀lé àwọn ènìyàn kiri tá ń kọ ni orí òfo ni wọ́n ń kọ àwọn tán dẹ̀ ń gbọ́ náà wọ́n à ní tí tán lè fi gbọ́ tán bá ti gba owó jọ tán bá ti gbogbo ẹ̀jọ tán ìyà yẹn tó máa bẹ̀rẹ̀ kò lè tẹ̀síwájú bí eléyìí mọ́ last time ẹ̀ ní òpin ẹ̀ lélẹ́yìí tá wà lẹ́nu ẹ̀ òpin irú àwọn ètò ìdìbò òpin irú eléyìí ẹ̀ dìbò ìbò kọ́ lẹ́ ń dìjàre ìbò owó lẹ́ ń dì ẹ̀sẹ̀ á dìbò lélẹ̀ bàbá dìbò ní bàbá bá ṣe rẹ́ bí bá ṣe jẹ́ ìbò tẹ́tí ìdí tó yẹ pé wọ́n ti kọ rìsọ́ọ̀tì sílẹ̀ wọ́n ti kọ pé ẹni báyìí wọlé báyìí ẹni báyìí wọlé bí wọ́n sọ pé a máa káàdá ni a máa kó kí ló káàdá torí pé irọ́ ti wà nílẹ̀ náà làdá ti wáyé irọ́ ti wà nílẹ̀ náà ní ìbọn ti wáyé irọ́ ti wà nílẹ̀ ni pé àwọn kan máa lọ mogbó wípé tọ́ ọ bá lọ dìbò fẹ́ lómi eléyìí máa kúrò ńlẹ̀ ó máa di ọ̀rọ̀ ìtàn wípé nígbà kan rí Yorùbá wà lára Nàìjíríà ó máa di ọ̀rọ̀ tàpárátá ó ti wà ńlẹ̀ Yorùbá sì máa dé àwọn tó ń retí Yorùbá nìṣẹ́ pọ̀ wọ́n pọ̀ jà àwọn tó jẹ́ pé ó ń tẹ̀lé àwọn bàbá wa màmá wa àǹtí wa dísàndà rẹ̀ yín lẹ́ máa wà ń bẹ̀ àwọn yìí ò máa tán ṣe ìyà fún ọmọ ìran kẹta kẹrin ni wọ́n ń ṣe lọ́wọ́ yẹn kò dẹ̀ sáàyè ẹ̀mọ́ Nàìjíríà kò sáàyè ẹ̀mọ́ pẹ̀lú Nàìjíríà àti Yorùbá kò sáàyè ẹ̀mọ́. ọdún 2027 kí wàá ní ká máa retí. ká máa retí ìyanu ká máa retí ìyanu pé ẹ máa rí gbogbo ala máa rí náà gbogbo ala máa rí 1979 1983 kí ló ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ẹ̀rùn wa létí èmi ò rán lẹ́sí irú yẹn mọ́ gbogbo yín lẹ mọ́ ibà Babangida wà ń bẹ̀ ọdún mẹ́jọ ṣé bọ́lú wà ní mi náà yẹ tí ò lè jáde mọ́ láì lálàáfíà ni ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ba ayé àwọn èèyàn jẹ́ láì lálàáfíà tí tó jẹ́ pé wọ́n rí omi wọn nílé mú torí pé wọn ò jẹ́ kí ọkùnrin rí omi mu débi tó máa fi wẹ̀ wọn ò jẹ́ kí ọmọ kéékèèké rí omi láti fi fọnu débi tó máa fi bọ́jú ọ̀rọ̀ wòlíì nìyẹn ó dijọ́ mi wàá rí ìgbà tó bá dé ìwọ náà bọ̀ bí ìwọ ló máa kọ́kọ́ sáré débi gan. nígbà tí ogun ti di èyí tó ti kan tó nílé tàlejò báyìí nínú èyí tó ń ìforígbárí Iran àti Israel ṣùgbọ́n ṣá inú àwọn èèyàn tó sáré ń dùn nítorí pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ pé àti Iran wọ́n ti gbé ìgbésẹ̀ ìdáwọ́ ogun dúró fún bí ọ̀sẹ̀ méjì àwọn Iran sì sọ pé àwọn ó ṣe àyè sílẹ̀ fáwọn èèyàn láti lè kọjá
ní Strait Hormone níbi tí wọ́n ń gbé epo gbà kọjá káwọn orílẹ̀-èdè ó lè ráyè ìṣòwò wọn, wọ́n fẹ́ jogun omi, ṣé ká pé gbogbo ẹ̀ ti fẹ́ wọ̀ṣin bí ọbẹ̀ pàánù náà. Strait Hormone àbí kí ló pé ẹ bẹ́ẹ̀ ni sórí yẹ ìtura ti dé. ìtura kakọ̀ rí ẹ̀tàn ló wà ní ọ̀rẹ́ òwò lẹ́yìn ni. ìyà máa jẹ Iran, ogun yẹn ò parí, ẹ̀mí jàgídíjàgan ò ní gbà kí wọ́n kàn lè jẹ́ kí afẹ́fẹ́ díẹ̀ kó fẹ́ ní ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ojú omi ló ń gba abẹ̀yẹn kọjá torí epo abẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ìjà yẹn ò parí, wọ́n sì ní lọ́kàn wípé àtọ́nbọ̀nbù yẹn àwọn máa ṣe, ṣùgbọ́n àyàfi bí ilẹ̀ ọba jẹ́ ilẹ̀ mọ́lókù wọn à ní rí ṣe. wọ́n bá dẹ̀ sọ pé àwọn ò ní rí ṣe, àwọn náà ọ̀nà ṣetán láti gbà, wọn àdẹ̀ ṣetán láti fi sílẹ̀ pé bá kó ẹ̀jẹ̀ àwọn ò fi san, wọ́n fẹ̀jẹ̀ wọn san. wọ́n tiẹ̀ ti ń dé ìpele tó ga níbi ṣíṣe àṣekágbá àdó olóró alágbára arunlérùnnà tá à ń sọ̀rọ̀ nípa èyí o. ṣùgbọ́n ká má gbàgbé pé orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti ṣàmúlò irú atomic bomb burúkú ìrí tó dá wàhálà alẹ́ngbà náà títí dòní ọ̀rọ̀ ara rẹ̀ ò tán lẹ̀. ó wá dàbí gbà pé àwọn kan wò bí gbà pé ṣe bí Amẹ́ríkà ní àwọn orílẹ̀-èdè oríṣiríṣi míì náà ní ẹja lágbára, kí ló dé tí wọ́n wá ń yọ Ìránù lẹ́nu láti má ní tí wọ́n fẹ́ máa pọn wọ́n nípa, ṣé ò dàbí ojúṣàájú? ó fẹ́ mọ bó ṣe ń lọ àbí? Iran jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé ó fi àpẹẹrẹ lélẹ̀ wípé bí mo bá ní ilé iṣẹ́ ó ní torí àwọn tí mo ti fẹ́ ní gan kí n kọ́kọ́ run wọ́n. àwọn wo ni? orílẹ̀-èdè Israeli kò lè ṣeé ṣe láíláí àti orílẹ̀-èdè Amẹ́ríkà. bí ààyè ò bá dẹ̀ tó ó tún lè sọ wípé ẹ̀yin Europe ẹnikẹ́ni tó bá ṣe ọwọ́ gbé ẹwọ́n tí mo ní iná lọ́wọ́. àwọn orílẹ̀-èdè tí wọ́n ń sọ France ò kí ń ṣe bí wèrè, ó ní lọ́wọ́. Britain ò kí ń ṣe wèrè tí wọ́n ò dé wo bẹ̀ yẹn. wèrè tí wọ́n ní wípé bẹ́ẹ̀ bá ti gbé owó lé yín ẹ máa gbé bọ̀ ọ̀dọ̀ wa láwà àdọ̀wọ́ bò máa yín fún yín, wèrè tí wọ́n nìyẹn. wèrè wọn ò tí ì débi wípé ká máa sọ wípé a máa run orílẹ̀-èdè kan torí kankan, a máa run orílẹ̀-èdè lè torí ẹ̀sìn kan tàbí pé kan tàbí èdè kan. so ìdí gan nìyẹn wọ́n ń sọ jáde ni, kó sì pé wọ́n sọ jáde nìkan ọjọ́ ní tó wá síbi sí mo sọ pé nígbà tí wọ́n bá lè mú àwọn ọmọ wọn, àwọn ìran tó ń bọ̀ torí wípé wọ́n jáde wípé ebi ń pa wá ìyà ń jẹ wá, ẹ jẹ́ kó owó gbogbo kan lọ sílẹ̀, owó ata, owó ẹyin lọ́jà, owó tomato, owó àwọn just essential commodity pé kó lọ sílẹ̀, kò sí ẹ̀ṣẹ̀ míì tí àwọn òkú thousands yìí tó sí tí wọ́n ṣẹ̀ ju pé ẹ̀yẹn nìkan ni. so Ayatollah Khomeini sọ pé ọya ẹnu gbogbo wọn. ṣé ẹni tó lè ṣèyẹn fún àwọn ọmọ ẹ̀, ó sọ pé ọ̀dájú abiyamọ ni, ó dẹ̀ kọ́kọ́ bá lọ náà, ó bá lọ o kò sọ nìkan ló lọ, àwọn tó sì tún kù náà tún máa kù, ó gbọ́dọ̀ yìí láìpẹ́ yìí. tó sọ pé àwọn orílẹ̀-èdè yẹn ò gbà lérò ní tiwọn. wọ́n ṣetán láti nírú ọkàn bẹ́ẹ̀ yẹn. ọkàn tán ní ni wípé wọ́n fi dáàbò bo ara wọn pé àwọn náà ti di ní ńlá, kẹ́nikẹ́ni kó má ṣe yájú sáwọn. ṣùgbọ́n àwọn yìí wọ́n hùwà ẹhànnà àti ìwà ẹranko inú igbó. sọ pé ẹranko igbó ń bẹ, ẹranko ìgboro ń bẹ. ẹranko ìgboro ní gbogbo àwọn orílẹ̀-èdè tán sì kó kíni bọ́ọ̀bù yẹn jọ káàkiri. America number 1, Israel, Russia, China, France, Italy náà ní. wọ́n á sọ pé àwọn fẹ́ fi dojú ìjà kọ ẹnìkankan, wọ́n kàn fi sọ pé àwa náà ṣe kíni kọ́ àti wà ń bẹ̀ àti dá lágbára. ṣùgbọ́n eléyìí wọ́n fẹ́ máa fi irun yàn ni, yóò dẹ̀ fẹ́ máa sọ pé màá gba orílẹ̀-èdè yẹn, kò sí kankan kó ṣe, á tún fẹ́ máa gba orílẹ̀-èdè míì pẹ̀lú ọrọ̀ tí wọ́n ní. ìdí nìyẹn ẹ pé kò lè rí gbà ó, kò lè rí ṣe. kọ́rídọ̀ tó ẹ ló sì yẹn tó bá sí káfẹ́fẹ́ kànfẹ́ kó lè rí mú mi ni, kò ṣe tán láti ronú padà wípé ó yá gbogbo ìwé tí a fi
àwọn òwe technology wà rí àti ibi tí a bá iṣẹ́ dèrè ọya ẹgbà wọn ní fi sílẹ̀ o wọn ní fi sílẹ̀ rárá àti rárá. tó túmọ̀ sí pé àdéhùn àlàáfíà ọlọ́sẹ̀ méjì yìí. àdéhùn yẹpẹrẹ ni kò ń ṣe àdéhùn gidi àdéhùn tí ò ṣe é fi kọ́ọ̀pù mú mi ni. kí tún ni àwọn nǹkan míì tí ẹ̀mí Ọlọ́run ti sọ fún yín tàbí fi hàn yín nípa àwọn orílẹ̀-èdè àgbáyé tá a ní láti fọkàn sí ní kíákíá? A gbọ́dọ̀ fọkàn sí wípé ìyípadà máa dé bá gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní ilé ẹgbọ́rọ̀ Olúwa fún ilé. àwọn tí wọ́n ra ilé. àwọn tí wọ́n ra ilé ní òkè òkun níbi gbogbo tápè ní òkè òkun ní gbogbo 28 country tó papọ̀ tó jẹ́ Europe tó jẹ́ blọọkù kan náà àti ní America 50 states tó papọ̀ tó jẹ́ orílẹ̀-èdè kan àti ní Canada tí wọ́n papọ̀ province mẹ́fà bí mẹ́jọ kọ́ ni àbí mélòó ni ní Canada tí wọ́n papọ̀ tí wọ́n jẹ́ orílẹ̀-èdè kan ẹni gbogbo tó jẹ́ pé ó ra ilé tó jẹ́ wípé báyìí lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ doríkodò wípé iye tí wọ́n ń san fún owó ilé yìí padà fún báǹkì tí wọ́n ti yá owó ra ilé tí wọ́n rà ní mortgage. tán mortgage ẹ̀ tán san díẹ̀díẹ̀ iye tí wọ́n rà á iye tí àdéhùn tó jẹ́ pé wọ́n á máa san ó di wípé ohun tí wọ́n ń san ó ti fẹ́ mọ́ ju agbára wọn lọ kò dẹ̀ tún yẹn nìkan kò wá sí èrè lórí ilé yẹn báyìí ọ̀pọ̀lọpọ̀ tó bá sọ pé ẹgbẹ́ ilé dáadáa o ẹ̀yin olùgbọ́ wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ bá sọ pé èmi fẹ́ gbé ilé ìsọjà báyìí mo fẹ́ tà báyìí ẹ jẹ́ kí n sọ fún yín Ọlọ́run sọ pé ó máa jẹ́ wọn àṣìṣe gidi gan torí pé equity máa wá sórí ẹ̀ èrè ń bọ̀ lórí àwọn ilé gbogbo wọ̀nyí nítorí wípé mímí máa mì ní àgbáyé tí ẹ̀dẹ̀ tó ń rán létí dáadáa ìjà Israel àti Iran àti Amẹ́ríkà kò kí ń ṣe òun ló máa mú ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta wá Russia fúnra ara rẹ̀ onímọ̀sí sọ́njọ́ ní wípé ìjà kan wà lọ́nà bí Russia bá lè dáwọ́lé tí ẹ máa bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ó sì máa fẹ́ dáwọ́lé láti dojúkọ ohun tí ó tó láti dojúkọ Amẹ́ríkà a fẹ́ dáwọ́lé o ìkan sì ń bẹ ẹgbẹ́ eléyìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àgbáyé orí àga tí Donald Trump jókòó lé àwọn tó máa mú àga yẹn kúrò nídìí ẹ̀ báyìí tí wọ́n fi ẹlòmíì síbẹ̀ torí pé iṣẹ́ tá a rán ó ju ohun tí ọmọ kékeré kan lè dáwọ́lé lọ Ọlọ́run ló rán kò kí ń ṣe òun gan ò mọ̀ pé ó máa dé irú ipò yẹn Ọlọ́run ló rán wípé kó lọ ṣe àwọn iṣẹ́ tó yẹ kó ṣe orílẹ̀-èdè àgbáyé ti doríkodò ó lè má fẹ́ tẹ́ àwa tẹ́ wà ní Amẹ́ríkà ó lè má fẹ́ tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n gbà tó bá yá àwọn èèyàn rẹ́rìn nípa ètò ọrọ̀ ajé àwọn èèyàn máa rẹ́rìn àwọn èèyàn mẹ́dẹ̀ máa fẹ́ sọ wípé wọ́n fẹ́ gbé kúrò ńbẹ̀ kò lè kúrò ńbẹ̀ ó máa ló gba àkókò ẹ̀ta wáwátá ó dẹ̀ máa ṣe ohun tí Ọlọ́run sọ pé kó ṣe ní orílẹ̀-èdè Amẹ́ríkà bí Russia bá lè dáwọ́lé ìjà yẹn ìjà pẹ̀lú China àti Amẹ́ríkà pé wọ́n á dojúkọ Amẹ́ríkà àti ọmọkùnrin tó wà ní North Korea wọ́n ti ń wé ìwé ogun o Kim Jong-un ìwọ ló sọ Kim Jong-un yóò hùn lọ ni o ìdáwọ́lé yẹn máa jẹ́ ìgbéraga tó máa ń súnwájú ìparun yóò mú ìpalára dé bá Russia ìyẹn Russia máa fi pín sí méjì Putin sì máa kúrò láyé bó bá fẹ́ dáwọ́lé torí pé kò ní borí ìjà tí ò lè borí ni pé ó fẹ́ dojúkọ Amẹ́ríkà kò lè borí
bí ó ṣe rí nìyẹn. Àwọn tó dẹ̀ ní ilé kí wọ́n lọ fọkàn balẹ̀, ká má ṣe mistake. Àṣìṣe ló máa jẹ́ wípé mò ń gbé ilé mi sọ́jà báyìí, mo fẹ́ kí n kúrò nínú ẹ̀, má kúrò nínú ẹ̀, máa tiraka díẹ̀ báyìí ló kù. Èrè máa padà wá sórí gbogbo àwọn ilé pátá ní gbogbo ìlú òyìnbó níbi tó jẹ́ pé wọ́n ti ń darí ètò ọrọ̀ ajé. Pé àwọn tó ìyípadà máa dé. Àwọn tó ti ra ilé sí Amẹ́ríkà tí wọ́n bá ti tàlé ọ̀hún. Àṣìṣe ló máa jẹ́, àṣìṣe gidigidi ló máa jẹ́, torí Ọlọ́run sọ wípé òun rí àwọn èèyàn tó dorí kodò tó wọ́n ń sanwó yẹn nínú ìnira yẹn ti máa wá di ìdẹ̀rù tó máa rẹ́ni láìpẹ́. Ipò tí Amẹ́ríkà wà báyìí, ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà inú wọn ò dùn nítorí pé ó ṣe ló dàbí pé Trump dìídì wá kógun jà wọ́n, ó kó wọn sí yọnu. Ọ̀pọ̀lọpọ̀ owó mílíọ̀nù bílíọ̀nù owó dọ́là náà ti ṣòfò láàrin àsìkò tí wọ́n ń ja ogun yìí, tí sì ṣe tó yẹ kí tí wọ́n gbàgbé ìṣe tó yẹ kí àwọn náwó lé lórí lásìkò yìí nìyẹn. Bí ènìyàn kọ́ ni Ọlọ́run ṣe ń ṣe, bọ́lọ́run ṣe ń ṣe yàtọ̀ sí ti ènìyàn. Ẹyọ kan ti Ọlọ́run, ó ní pé ọjọ́ kan ó dàbí ẹgbẹ̀rún ọdún, ẹgbẹ̀rún ọdún ó dàbí ọjọ́ kan. Àdìtú ni. Bí wọn ò bá Iran wí báyìí, gbogbo àgbáyé ló máa regret, kò ń ṣe Amẹ́ríkà nìkan, gbogbo àgbáyé ló máa regret, nítorí pé bí Iran bá lè ní atomic bomb, ó máa dojúkọ Israel. Tó bá dé dojúkọ Israel, kí lẹ́nu kó fẹ́ ṣẹlẹ̀? Àwa ní ilẹ̀ aláwọ̀ dúdú bá ṣe wọnú ara wa rèé, àti Muslim àti Christian bá ṣe wọnú ara wa rèé, kí lẹ́nu kó máa ṣẹlẹ̀? Ìjà ẹ̀sìn káàkiri gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú ló máa ṣẹlẹ̀, kì í ṣe Nàìjíríà nìkan. Orílẹ̀-èdè Israel gan ṣe orílẹ̀-èdè Kristẹni. Wọ́n ṣe orílẹ̀-èdè Kristẹni, bọ̀tẹ̀ gbogbo èèyàn sọ wípé orílẹ̀-èdè Kristẹni ni wọ́n, nítorí pé ó lè sọ wípé kò kí ń ṣe orílẹ̀-èdè Kristẹni, ṣùgbọ́n lè ní jẹ́ kí n sọ kíní kan fún ọwọ́ ọmọ yìí. Bí àwọn èèyàn bá fẹ́ gbéra, tá bá fẹ́ lọ sí ẹ̀sìn báyìí, pé onígbàgbọ́ tàbí Muslim, níbo náà máa ń lọ? Ìwọ ni kò dá mi lóhùn yẹn fún rẹ̀, torí ìwọ ló mú yẹn wá. Ibi tí Kristẹni ń lọ. Níbo ni Jerusalem. Níbo ni àwọn Muslim wọ́n lọ? Wọ́n lọ Mẹ́kà. Wọ́n lọ Mẹ́kà. Kí ni wọ́n lọ ṣe? Saudi. Kí ni wọ́n lọ ṣe? Ilẹ̀ mímọ́. Wọ́n lọ ilẹ̀ mímọ́ ni ẹ̀sìn méjèèjì pé. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ilẹ̀ mímọ́ tẹ̀sìn méjèèjì pé yẹn. Ọlọ́mọ tourism. Tourism kọ́ o. Ìwọ ló sọ di bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin ìwé náà ló ń ba gbogbo kájẹ́ báyìí. Ibi tí ẹ bá ìwé yẹn dé nìyẹn, wo ẹ wá dorí kodò. Pé ibẹ̀ yẹn ni ìkíní àti ìkejì. Ibi tí àwọn tí ó jẹ́ wípé à ń pè mọ́ ohun tí à ń ṣe lónìí, Muslim á sọ wípé Muhammad àbí níbo ló ti jáde wá? Mẹ́kà, Medina àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jésù ńkọ́? Jésù Kristi ọmọ Dáfídì ti Násárẹ́tì, ṣàánú fún wa. Àwọn lè má gbà bẹ́ẹ̀, ìwọ àtèmi gbà bẹ́ẹ̀, àti bó àwọn tó jẹ́ pé ó ń gbọ́ wa. So bí kíní kan bá ṣẹlẹ̀, nígbà tó sọ pé kò ṣe pé bó ṣe rí nìyẹn, nígbà tí Israel bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Iran àti Amẹ́ríkà pẹ̀lú Iran, kí ló ṣẹlẹ̀ ní Kano àbí Kaduna àbí Kano? Táwọn tí ò tiẹ̀ dé, àwọn tí ò dé ibi kankan rí, a ò ní gbà, we are not going to agree, kílẹ̀ nígbà. Bàtí wọ́n bá dúró àwọn èèyàn káàkiri ilẹ̀ wa, nílẹ̀ Haúsá àti ní gbogbo ẹgbẹ́ wa níbí, ní Kwara níbí, a ò rẹ́ nìkan tó gbé kankan jáde wípé a ò ní gbà, ìwọ máa lè, ọmọ amúgbó nìyẹn, ìwọ máa lè, ìwọ máa amúgbó. Olórí orílẹ̀-èdè wa gan ò sọ kankan jáde nígbà tó jẹ́ pé wọ́n bá pa àwọn èèyàn káàkiri, tá pa àwọn èèyàn káàkiri lọ́gbọ̀n, wọn kò sọ kankan. Bí 2027 ṣe máa wáyé ni wọ́n sọ nípa ẹ̀. Ẹ̀ṣọ́ tó ìwọ̀nyí làwọn nǹkan tí ẹ̀mí Ọlọ́run ti ṣe àfihàn fún yín, tí ó sì ṣe pàtàkì káwọn èèyàn ó fi sí ọkàn fún sáà yìí. Òun ni, ṣùgbọ́n kan bẹ, ilẹ̀ Nàìjíríà ò mí bó ṣe kó mímọ́. Ó ti gbé kẹ́ni sí lẹ́nu báyìí, machine kí náà pé yẹ ó kó ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́nu ẹ̀ báyìí, machine kẹ́ni àwọn tó àwọn hospital máa ń lò báyìí, kẹ́ni life support machine lọ́wọ́ orí ẹ̀ ló wà báyìí, eléyìí ń sá lọ bí tọ́ náà sá lọ bẹ̀ yẹn,
èmi máa wọlé o ẹ jẹ́ kí n wọlé bí ilé ìwé náà fẹ́ wọ̀ kò sí ẹ̀ka iná ti ń jó nínú ilé tán fẹ́ wọ̀ iná ti ń jó nínú ilé tán jẹ́ wọ́n fẹ́ wọ̀ òṣèlú bó ṣe yẹ kó wà kọ́ ló ṣe wà yìí wọ́n mọ tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n wọn ò ní ṣe nítorí pé kí ni kọ́ wọ́n fẹ́ kó owó yẹn wọ́n fẹ́ kó sápò wọ́n ti kó owó yẹn náà ò sì tán ó tún wọ́n ti pé owó ń bẹ ṣùgbọ́n kò sí ènìyàn tó jẹ́ pé yóò darí owó. 2027 ṣé bàbá Tinubu náà ló ṣì ń padà bọ̀? kò sí 2027 tó jẹ́ pé tó fẹ́ gbọ́ nìyẹn kò sí 2027 ó lè wà nílẹ̀ Haúsá àti ilẹ̀ Yíbò kò sí bò ní 2027. kò sí 2027 Yorùbá máa wáyé. wọn ní dìbò ní 2027. mo ní Yorùbá nation máa wáyé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní 2027. lára àwọn tí wọ́n ń gbé Yorùbá nation rù tẹ́lẹ̀ táwọn èèyàn ń wọ́ tìlẹ́yìn ló máa ń polongo fún Tinubu báyìí Sunday Igboho. ṣé ǹjẹ́ nìkan kan sọ pé kí n má sọ tí n bá fẹ́ máa sọ báyìí pé Ọlọ́run wípé rárá o. ẹnìkan náà ò dẹ̀ sọ fún ọ pé kó má béèrè wípé ẹgbọ́n bọ̀ lélẹ̀ bó lélẹ̀ ṣé ìwọ ò rí gbòòrò pé ebi wà ń gbòòrò ni ebi wà ń gbòòrò ojoojúmọ́ la máa ń dáná bí ṣe bó bá dáwọn tó ń sọ ẹ̀wà bẹ́ẹ̀ni ẹ̀wà fọ́ọ̀lá nìyẹn ẹ̀wà sátidé. ẹ̀wà ọjọ́ sátidé ni ojoojúmọ́ ni ẹ̀wà sátidé lórí òkè yìí àwọn Ọlọ́run náà ló ń ṣe àwa láti alábòjútó ẹ̀ láti Monday títí di Friday ó lè jẹ́ ẹ̀bà ó lè jẹ́ ráìsì ó lè jẹ́ àmàlà láfún báwo lè àti ẹja wọ́n gbé màlúù kan fún wa excuse me wọ́n gbé màlúù kan fún wa bẹ́ẹ̀ ká fi sọdún àwa rọra ń gan díẹ̀díẹ̀ fún gbogbo àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ọdún àjíǹde Good Friday la pa màlúù tó jẹ́ pé ọmọ Ọlọ́run ló gbé fún wa so gàrí bẹ́ẹ̀ àti ẹ̀wà àti gbogbo ẹ̀. báwo ló ṣe rọrùn láti máa ṣe lójoojúmọ́ tẹ̀ ń fáwọn èèyàn ló ń jẹ àti pé oṣù kelòó rèé tẹ́ ti ń ṣe. tó bá jẹ́ tènìyàn ni kò ní ṣeé ṣe mọ́ torí pé tọlọ́run ni kìí ṣe oṣù ó dàbí kó béèrè jẹ́ òní náà ó ti ń di ọdún mẹ́ta báyìí àti oṣù mẹ́jọ tí a ti tọ́lọ́run tó pé ká máa pín oúnjẹ. pẹ̀lú Sunday náà lẹ́ ń pín àbí. tábàjáde kárí tábà parí ṣọ́ọ̀ṣì ní ọjọ́ Sunday àwọn èèyàn á ti sùn bí àwọn tó ń dáná ti máa sùn ní church lọ́jọ́ Sátidé so òru ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe oúnjẹ àtọbẹ̀ àti gbogbo ẹ̀ ti máa rẹ́dì kó tó di pé sáfìsì bẹ̀rẹ̀ láti kó gbogbo ẹ̀ sínú kúlà ń bẹ̀ kan bẹ̀ yẹn so tí a bá ti ń parí church dípò wípé àwọn èèyàn délé kò sí tí wọ́n jẹ nílé bọ̀tẹ̀ dandan ẹ gbọ́dọ̀ rí wọn ní church so eléyìí náà tọ́lọ́run ká máa ṣe a pín oúnjẹ fún gbogbo àwọn èèyàn oúnjẹ tí a ti sè a pín fún wọn kí kọ́ máa gbé lọlé ọjọ́ tí ìrànlọ́wọ́ bá tún wà àti oúnjẹ tí wọ́n tún máa fáwọn ọmọ jẹ ní àárọ̀ ọ̀sán kó tó di pé wọ́n wá gba oúnjẹ ní alẹ́ ní ọwọ́ ọ̀rọ̀ láago mẹ́fà bọ́jẹ́ ráìsì lọ́wọ́ wa bá tẹ̀ àbù sínú kí nìyẹn ráìsì tútù àti gàrí ike ọ̀dà kọ̀ọ̀kan ìyẹn bí Ọlọ́run bá ti jẹ́ ká rí yẹn a ṣe irú yẹn lọ́jọ́ Sunday. oúnjẹ tẹ̀ ń fáwọn èèyàn lójoojúmọ́ yìí tẹ̀ ń sè tẹ̀ ń fún wọn lójoojúmọ́ yìí ọmọ ìjọ yín nìkan náà ló ń jàǹfààní. Ọlọ́run má jẹ́ àwọn míín wá láti ta ẹni tí ò ṣe onígbàgbọ́ kankan rárá ń wá èní báyìí ní sinmi wá anybody ń wá malagan débi agbó oúnjẹ anybody àwọ agbó oúnjẹ gbogbo ẹni ibi ń pa gbogbo ẹni tó yẹ pé bá ti ń pa àbá síkẹ́ẹ̀tì yẹn lẹ̀ wọ́n á wọlé ẹ lọ́ mọ̀ tó kó máa jẹun so adẹ́rẹ́ tí àwọn ọmọ Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ níbo lẹ tí wọ́n rí owó tẹ fi ń ṣe ìlú. àwọn ọmọ Ọlọ́run ní àwa ò lówó kankan bàtí ò bá tẹ̀ wá sí owó rárá àwọn tí ó jẹ́ wípé tá à ń rà àgbà tó owó bá wà tí ò bá sówó àwọn náà la máa lọ bá torí tá a bá lọ bá wọn àwọn èèyàn fẹ́ẹ́ dé ó tètè dé lónìí aago mẹ́ta kọ́ ló ti kọjá yìí aago mẹ́rin fẹ́ ló so àwọn èèyàn ti tó bẹ́ẹ̀ síbẹ̀ yẹn àwọn kéèké ló máa jókòó wájú àwọn àgbàlagbà lẹ́yìn so àwọn ọmọ Ọlọ́run náà ni wọ́n fi sílẹ̀ fún wa so wọ́n bá ti rí àkáǹtì so wọ́n bá dá àkáǹtì lórí. ṣé àkáǹtì ń lórí. àfi tí mi ò mọ̀ lórí o ó wà ní wọ́n kọ sára UBA account ó wà lára kíní sanbọ́ọ̀dù yẹn níta. ṣé gbogbo àwọn tó ń wà báyìí tí wọ́n bá fẹ́ láti. ẹ bá ti fẹ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí Ọlọ́run fi sí lọ́kàn má sọ pé bóyá ó kéré rárá kò sí ètò òfìsílẹ̀ tó jẹ́ pé ó kéré any amount account number yẹn báyìí tó bá ti fi sí yóò dọ́dọ̀ wa account church náà nìyẹn iye tá a bá ti rí bẹ́ẹ̀ àjọjọ́ yẹn papọ̀ ni àfihànjú tó jẹ́ pé ó bá lè yanjú ṣùgbọ́n tí ò bá wá sí yẹn a lọ máa lọ ń bẹ àwọn tó lè fún wa ẹ máa rà láwìn. tó gbà tí
tí àwọn èèyàn bá dúró àdèrè kò sí kankan tá wọ́n a máa fẹ́ fún sanwó wọn ẹ̀ padà létà. bàbá ti wá rí owó kankan àfisàn so epo gan tí ò bá sépo mọ́ a lọ bá wọn ní ọjà ẹjọ́ àti ti dé o so ẹjọ́ dákun ẹ ṣàánú wa ẹni pé àtẹ̀sọ́ pé dáàdì ẹ má da iná yẹn mọ́ ní but ebi pa àwọn èèyàn náà ọlọ́dẹ kankan máa ṣe olómọ tí ó ṣe Ọlọ́run sọ wípé má sì kẹ́gàn ọjọ́ kékeré ọ̀rọ̀ yẹn látẹ̀lé náà kò dẹ̀ mi tí gbóhùn wípé ẹ dádúró ẹ má dá mọ́. títí dìgbà wo lẹ ń pinnu pé ó máa dáná oúnjẹ fáwọn èèyàn lójoojúmọ́. Ọlọ́run sọ wípé ká má da Ọlọ́run sì sọ pé ká má da Ọlọ́run sọ pé ká má da ó papọ̀ mọ́ra wọn tó sọ wípé àwọn èèyàn ti sọ retí nù pé Yorùbá nation ní wáyé mọ́ Yorùbá nation máa dé àdẹ̀jọ́ máa wà ń bẹ̀ lórúkọ Jésù ni a máa jọjọ́ rẹ ni ìgbà yẹn la máa tó bẹ̀rẹ̀ òṣèlú tó jẹ́ wáyé ní Yorùbá gẹ́gẹ́ tó bẹ̀rẹ̀ òṣèlú tó jẹ́ pé gidi tó òṣèlú àwọn òṣèlú olè ẹgbẹ́ sábẹ́ agbádá ẹgbẹ́ ẹ má lè mi mórí o ẹgbẹ́ sábẹ́ agbádá ẹgbẹ́ sùkọ́. ṣé àwọn táwọn máa lò gẹ́gẹ́ bí olóṣèlú náà ni wọ́n ti wà ní. ṣé gbogbo àwọn orúkọ wọn ti wọnú ìwé dúdú orúkọ gbogbo àwọn má dárúkọ nìkan kan fún mi o. mi ò nílò láti dárúkọ. má dárúkọ kan orúkọ gbogbo wọn pátá ti wọnú ìwé dúdú. Yorùbá kókè òkun bím kò síbi tó dé ní òkè òkun kése Europe nìkan kò sí London nìkan kò sí America kò sí Canada kò sí orílẹ̀-èdè tó dé ní àgbáyé ibi tá ò ti gbọ́dẹ̀ ìwọ̀n rárá tí ò sí pé wọ́n sọ Yorùbá rárá tí wọ́n àdè gbé èbó ibẹ̀ ló máa bá Yorùbá wọ́n sábà forí rọ́bẹ̀ náà ni pé àní ilé ti gbóná ilé ò ní gbóná mọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ilé ti gbóná ni ilé ti gbóná ẹni mẹ́sàn-án ni pé anywhere ẹ sáà jẹ́ kí n sáà máa lọ kí n fi lélẹ̀ kí n fi lúlẹ̀ ṣé bí ó ṣe wá máa tẹ̀síwájú tó oòrùn ti pa àwọn èèyàn ní oòrùn pa àwọn èèyàn nílé ń bí òtútù pa wọ́n lọ yẹn so òtútù yẹn ti jẹ́ kí ọpọlọ pé a ní àwọn ọpọlọ tó jẹ́ pé pọ̀ tó jẹ́ pé wọ́n ṣe irú ìjọba tó jẹ́ pé a nílò kò sí iná kò sómi kò sọ́nà kò sí ààbò tó pé irú ìjọba yẹn wọ́n ti ń sìnkú wọn báyìí ìjọba tuntun máa wáyé nígbà tá a máa kó mọ pé Yorùbá nation dé àwa kó mọ gbogbo àwọn èèyàn airport wa máa kún táwọn èèyàn máa wálé kẹ̀tíkẹ̀tí àwọn tó fẹ́ dá sẹ́lẹ̀ àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ oríire gbogbo góòlù wa tó ń jí kó gbogbo everything pátá gbogbo wa ẹ̀kọ́ ń bẹ̀ ò tó gẹ́ ẹ jẹ́ kí lè ó gbalẹ̀ padà kí lè ó lè nísinmi. báwo ló ṣe máa ń rí lára yín láwọn àsìkò tẹ́ ẹ bá wọnú àsùnwọ̀n owó tí ò sí nǹkan kan tí ẹ sì fẹ́ dáná oúnjẹ fáwọn èèyàn níbí ṣé kì í kórònú bá yín ṣé kì í rẹ̀wẹ̀sì. ìrònú kankan ò ní sí ju wípé ó ní pé kéèpè mi èmi ó sì dá ọ lóhùn bá a bá tẹ̀ ń lọ gbà míì a lè má ní kankan káàdì tó dé ibi tá à ń lọ Ọlọ́run á ṣe ìyanu àwọn mi kan ní pé irú ènìyàn nìsín báyìí kò tí ì sí rice fọjọ́ Sunday bó sì mọ̀ wípé ẹni tí ó ní ayé àti ọ̀run yóò fi sẹ́nìkan nínú yóò sọ fún ẹnìkan wípé tó wọ́n náà gbọ́nwọ́ sí i gbọ́dẹ̀ sí ń ṣe adẹ́gbàdúrà fún wípé wọn nígbẹ́ àwọn ọmọ wọn gan wọn ní wà nǹkan tán máa jẹ tì kòmíkò báwa máa ń gbàdúrà ni. ẹ bá mi pe fóònù nọ́mbà yín torí àwọn tí wọ́n á fẹ́ pè yín wọ́n lè fẹ́ béèrè àwọn ìbéèrè míì tí mi ò béèrè wọ́n dẹ̀ lè fẹ́ ṣèrànlọ́wọ́ àtìlẹ́yìn fún ìgbésẹ̀ dídáná oúnjẹ fún àwọn tẹ́bi ń pa lójoojúmọ́ èyí tẹ́ ń ṣe nínú ìjọ yín. +234 70 610 33 743 lẹ́ẹ̀kan sí +234 70 610 33 743 tẹ́ bá pè wá fúnra wa náà lẹ́yìn àmà gbé ní jẹ́ kí àwọn ọmọ wòlíì ò gbé bóyá fún àdúrà ni torí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rí pọ̀ ń bí gidi gan rẹpẹtẹ àwọn tó jẹ́ kókó wọn ti dojúrú jẹ́ pé sẹ́wọ̀n ò lọ déédé omi ìyanu omi ló wà lórí pẹpẹ yẹn omi ìyanu àti ẹ̀ ń fi omi yẹn gan a máa ń fi ránṣẹ́ sí ìlú òyìnbó fáwọn èèyàn míì àti àwọn tó jẹ́ pé wọ́n ní àwọn àìsàn tó jẹ́ pé wọ́n ti náwó lé diabetes gbogbo ẹ̀ bẹ́yìn àwọn èèyàn mú ọ̀rọ̀ ẹ̀rí padà wá omi ìyanu òróró gbogbo ẹ̀. ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ káfí káàdì ìtẹ̀lẹ̀. orúkọ mi ni Prophet Ogundele John ti ìjọ Recreation World Apostolic Church orí òkè sinmi ní abúlé gbàǹgbé. Ọlákúnlé Fásùgbà lórúkọ mi mo mọ rírì ìfẹ́ yín olólùfẹ́ wa tí ẹ̀ ń wo àwọn ètò wa ní gbogbo ìgbà ìfẹ́ wa lẹ́ni o
mo sì mọ rírì, mo mọ iye gan ni. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń pín àwọn fídíò wa kiri tó fi rìn jìnnà. Àjọṣe wo ní bàjẹ́. Ire o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Èmi alága ọ̀rọ̀ iléeṣẹ́ Aládò Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta, mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o, ayọ̀ la máa fi ṣe o. Ṣé ká má dára wa, gbogbo ògùn kà ń péré ẹ̀, ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe Bàbá Aládò 080-2812-1088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn, ọpẹ́ ògo, ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ òwòrì rẹ̀. Ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mami, brother, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. Wọn ara rẹ̀. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ́ o. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lá mọ́tò dáadáa. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Wá ṣùgbọ́n
TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi